Hallelujah. Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́, a kú ọjọ́ òní, a kú ọjọ́ ìsinmi. Òní ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún tí a wà lórí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé, láti wà láàyè rere. Mo fẹ́ kí a ké sí gbogbo àwọn èèyàn àti wà nítòsí lókèrè lọ́nà jíjìn nítòsí wípé ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ lédè Yorùbá pé ká parapọ̀ kájọ jọ́sìn Olúwa kájọ mọrí rẹ̀. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. Bẹ́ẹ̀ ni ìwé mọ́ sọ pé nínú gbogbo ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé èyí ni ohun tí ó tọ́, èyí sì ni ìfẹ́ Ọlọ́run. Ẹni tó bá lè sọ̀rọ̀ lè kọrin, ẹni tó bá lè kọrin lè dúpẹ́, ẹni tó bá sì lè sọ̀rọ̀ lè dúpẹ́, ẹni tó bá mọre náà ló ń dúpẹ́. Ó máa dúpẹ́ orí àná, dúpẹ́ orí òní, á dúpẹ́ orí ọ̀la. Mo fẹ́ ká gbé ohùn ọpẹ́ wa sókè, ká ru ọkàn wa sókè, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó ń fún wa láti wà láyé, láti wà láàyè rere, láti wà láàárín àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni tí a lè pèlé alààyè lákòókò yìí, ní sáà yìí, ní agbede tí a wà yìí lórílẹ̀-èdè alààyè. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ ká fi ìyìn fún, ká fi ọpẹ́ fún, ká fi ògo fún orúkọ rẹ̀ mímọ́, ká sọ fún kó ṣe, lórí ọkọ ó ṣe, lórí aya ó ṣe, lórí ọmọ ó ṣe, lórí ẹ̀gbọ́n ó ṣe, lórí àbúrò ó ṣe, lórí gbogbo àwọn gbogbo ènìyàn tó sopọ̀ mọ́ wa olùtùnú, gbogbo ènìyàn níbi gbogbo tó wà Ọlọ́run ó ṣe. Ẹ ká sọ fọ́lọ́run kó ṣe gbogbo àjùmọ̀ lóní, àjùmọ̀ kọ̀wọ́ pọ̀, àjùmọ̀ kẹgbẹ́ pọ̀, gbogbo àwọn ènìyàn tó ń bẹ́nu ayé wa. Bẹ́ẹ̀ ni àwa tá a tán pẹ̀lú ẹ̀jẹ̀ ni àti àwa tí a tán pẹ̀lú ọkàn. Bẹ́ẹ̀ ni bóyá àbátán nípa ẹ̀jẹ̀, àbátán nípa ìdọ́rẹ̀pọ̀, àbátán nípa ìbágbélé, àbátán nípa ìbáṣiṣẹ́, oníbàárà ni, àwọn tá a jọ ń ṣe okòwò papọ̀ ni, gbogbo àwọn ènìyàn pátá tó wà ní ayé wa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo wọn. Ọlọ́run tó jẹ́ àdààmú, Ọlọ́run tó jẹ́ àkábàámọ̀, Ọlọ́run tó jẹ́ ṣubú dànù, Ọlọ́run tó jẹ́ kí gbogbo wa máa wò wípé Ọlọ́run wa dà. Àwọn ọ̀tá tó tiẹ̀ ń bèrè pé Ọlọ́run wọn dà gan, Ọlọ́run dójú tì wọ́n. Ọlọ́run ó wà nípa tiwa, ó sì jẹ́ ká mọ̀, ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun wà nípa tiwa. Ọba tí ò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, ká fi ọpẹ́ wa fún, ká fi ìyìn wa fún orúkọ rẹ̀ mímọ́, ká fi ọpẹ́ fún tọkàntọkàn. Ọba tó mú ojú wa láti rí oṣù yìí, oṣù tó lágbára ní oṣù kẹjọ ní oṣù tó lágbára, oṣù tá a ti gbọ́dọ̀ mọ rírì àti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A gbọ́dọ̀ mọ rírì ayọ̀, a gbọ́dọ̀ mọ rírì ọpẹ́ dúdú, a gbọ́dọ̀ mọ rírì ìyìn tí a ṣe ń fi ìyìn sí orúkọ Ọlọ́run. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa tọkàntọkàn níwọ̀n bá àkókò tó a ní lórí òkè nínú ìsìn lónìí. Ẹ ká fi ọpẹ́ wa fún, ká fi ọpẹ́ wa fún. Àwa tá a lè kọrin ẹjá kọrin, àwa tá a lè sọ ohun dídára, ohun dídùn sí létí, ẹ jẹ́ ká sọ sí létí. Àwa tá a lè ka sáàmù, tá a lè ka ọ̀rọ̀ Ọlọ́run tí àwọn ẹni ìṣáájú fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀, tá a lè kà á padà sí létí, ẹ ká kà á sí létí, ká jẹ́ kó mọ̀ wípé amóore Aláàfin ọ̀run, Aláàfin tòótọ́, amóore o, amóore àná, amóore òní, amóore ọ̀la fún gbogbo oore tó ń ṣe pẹ̀lú tó jẹ́nu ayé wa. Ọba ni ọ́, olùtọ́jú gbogbo ènìyàn, abiyamọ tòótọ́, abiyamọ ọ̀run ẹyọ kan ni o. Kì í ṣe bàbá rẹ tó ti lọ, kì í ṣe ìyá rẹ tó ti lọ. Abiyamọ ọ̀run, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Abiyamọ ọ̀run ẹyọ kan ni o. Torí ọ̀pọ̀ nu wa nígbà tá a sì ń bọ̀rìṣà, ìwà yẹn ò tí ì fẹ́ fi ọ̀pọ̀ nu wa lẹ̀. A máa wòye wípé bóyá àwọn tó ti lọ, àwọn alálẹ̀, àwọn ẹni ìṣáájú tó ti lọ́nú ara, àwọn bàbá, àwọn màmá lè ṣe máa gbọ́ pé abiyamọ ayé nǹkan. Àwọn ìwà bọ̀rìṣà nìyẹn. Ṣùgbọ́n abiyamọ wà lóòótọ́, abiyamọ kan ṣo, abiyamọ ọ̀run ni. Ọlọ́run ló dá gbogbo wa sí, òun la ṣe ń pè lábiyamọ ọ̀run. Òun ló dá gbogbo ènìyàn sí, kò sóhun tó ń mí tí a dá, kò sí sóhun tí a dá tọ́lọ́run ò dá. Ọlọ́run ló dá gbogbo wa sí, òun la ṣe ń pè ní abiyamọ ọ̀run. Òun la abiyamọ tòótọ́. Àwọn tó bí wa gan, wọ́n bí àwọn náà ni. Àwọn ẹni tó ti lọ, wọ́n fi wá lẹ̀ sọ́lọ́run lọ́wọ́ nítorí Ọlọ́run ló ní gbogbo wa. Àwa tá a mọ Ọlọ́run lọ́lọ́run alààyè, àwa tá a mọ Ọlọ́run ní bàbá, àwa tá a mọ Ọlọ́run pé Ọlọ́run tó tọ́ ni, Ọlọ́run kò yí padà ní. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ rí tòótọ́, ẹ ká dúpẹ́ lọ́wọ́ tòótọ́. Ó ń tọ́jú wa o, òun náà ló ń bọ́ wa, kò jẹ́ kí bí ó pa wá. Ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ nǹkan ni o. Ọlọ́run ni ò jẹ́ ibi ó pa wá o. Ọlọ́run ni ò jẹ́ àṣà ni ohun tó dára. Ọlọ́run ni ò jẹ́ àṣà ni ohun tó dára o. Ọlọ́run ló ń fi èrè sí iṣẹ́ ọwọ́ wa o. Ọlọ́run ò jẹ́ kí ojú ó tì wá. Ọba tí ò jẹ́ ká àṣírí tú, torí òun gangan làṣírí. Òun náà ni kò sí tó fẹ́ rí, tó fẹ́ wò, tó fẹ́ sọ nínú ayé onígbàgbọ́. Jésù làṣírí gbogbo onígbàgbọ́. Jésù làṣírí gbogbo wa. Òun ni o, òun la gbọ́kànlé, àṣírí tó wà ń gbangba ni àṣírí tí gbogbo ènìyàn mọ̀. Òun lè léyìnbó ń pè ní open secret, pé Jésù
àṣírí gbogbo onígbàgbọ́, òun la gbọ́kànlé, òun la gbọ́kàn wálé, òun la gbójú wálé, òun la retí, òun náà la fi gbogbo ọkàn wálé, gbogbo ẹ̀mí wálé, òun ló ń gbà wá, òun ló ń gbé wá, òun ló ń gbé wá. Òun ni ò sì jẹ́ kí ọ̀tá ó mú wa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, ká dúpẹ́ dáadáa, ká dúpẹ́ dáadáa. Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé, Jésù ó ṣé, Bàbá ó ṣé, Ọmọ ó ṣé, Ẹ̀mí ó ṣé, Jésù ó ṣé, Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo fẹ́ ká gbàdúrà yìí pé Ọlọ́run bá mi sọ̀rọ̀ rẹ. Àsìkò ti tó láti gbọ́ ọ̀rọ̀ rẹ níwọ̀nba àkókò tá a nílò rẹ̀ yìí. Ọjọ́ ìsinmi, ọjọ́ ìsinsìn lónìí láti gbọ́ ọ̀rọ̀ Olúwa, láti kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ lónìí. Olúwa bá mi sọ̀rọ̀ rẹ̀, jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó yé mi, kó sọ mí di odindi, kó sọ mí di èèyàn dáadáa, kó ọ̀rọ̀ rẹ̀ kó pa mí láradà, kó yí mi padà di ọmọ Ọlọ́run nítòótọ́, láti fi ìwà jọ Ọlọ́run, kó mú kí ìwà bí Ọlọ́run kó fara ọ̀nà ayé mi, nínú ìwà mi, nínú ìgbésẹ̀ mi, nínú ìṣiṣẹ́ mi, nínú èrò mi. Ó yá bá Ọlọ́run sọ̀rọ̀ lórúkọ Jésù. Olúwa bá wa sọ̀rọ̀ rẹ̀ lákòókò ìjẹ́kọ̀ọ́ rẹ̀ kó yé wa, kó tú wa sílẹ̀, kó sọ wá di òmìnira, kó sọ wá dòdìdí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé, a gbé ọ̀gá níwọ̀nba orí ọ̀fẹ́ ta ní lákòókò yìí tó ti fún wa, tó yọ̀ǹda láti wà láyé, láti wà láàyè rere, láti ní àǹfààní àti gbọ́ ọ̀rọ̀ rẹ, láti ní àǹfààní àti jọ́sìn sí ọ lónìí. Àyìn ọ́, adúpẹ́, àyìn ọ́, àbá orúburúbú lábẹ́ ẹsẹ̀ rẹ, akéda sákì fún ọ. Ìwọ láláàfin tòótọ́, ìwọ lọ bá lórí ohun gbogbo. Ọlọ́run ó ṣe fóhun tó jẹ́, fẹ́ni tó jẹ́, fóhun tó ń ṣe nínú ayé wa, náà àyànmọ́ wa, lórí gbogbo àwọn ẹbí wa, ẹbí ẹ̀mí, ẹbí ara, lórí gbogbo àwọn èèyàn wa tó sopọ̀ mọ́ wa, tó wà lókèrè, tó wà lọ́nà jíjìn, níbi gbogbo tó wà. Ọlọ́run ó ṣe, adúpẹ́ o. Ìwọ náà ló ń tọ́jú wa. Ìwọ ni gbanigbani tí gbogbo ayé sàtọ̀ wá. Adúpẹ́ o ṣe, adúpẹ́ o ṣe. Lórúkọ Jésù gba ọpẹ́ wa, orúkọ Jésù gba ẹ̀yìn wa, ọpẹ́ àti ìwà jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà o. Bàbá, lákòókò yìí àsìkò ti tó láti gbọ́ ọ̀rọ̀ rẹ, bá wa sọ̀rọ̀ fún ara rẹ. Bá wa sọ̀rọ̀ o, fi ọ̀rọ̀ rẹ fi yé wa o. Jẹ́ kí ẹ̀mọ́ kó bò wá mọ́lẹ̀ pẹ̀lú agbára, jẹ́ kí ẹ̀mọ́ kó bò wá mọ́lẹ̀ pẹ̀lú ìyanu ńlá nípa ọ̀rọ̀ rẹ. Gbogbo ohun tí ò tọ́ mọ́ èrò rẹ, gbogbo ohun tí ò tọ́ mọ́ ọ̀rọ̀ rẹ, jẹ́ kó fàyè wa sílẹ̀ o. Gbogbo ohun tí ọ̀tá ń lò láti fi jí wa níyà, láti fi jẹ wá níyà, lórúkọ yìí jẹ́ kó fàyè wa sílẹ̀. O ṣé Jésù, a ó máa gbé ọ̀gá lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù, àmín. Lónìí ohun tí a máa bára wa sọ gẹ́gẹ́ bí ìmísí tí ẹ̀mí mọ́ gbé wá fún ìsìn náà ni bíborí ẹ̀mí ìbẹ̀rù, bíborí ẹ̀mí ẹ̀rù tàbí ẹ̀mí ìbẹ̀rù. Bíbélì ṣe sọ, ọ̀pọ̀ nínú wa ló ti ní ìrírí ẹ̀rù rí, ọ̀pọ̀ nínú wa la mọ̀ nǹkan tó ń pè lẹ́rù, ọ̀pọ̀ nínú wa la mọ̀ nǹkan tó ń pè ní ìbẹ̀rù, ọ̀pọ̀ nínú wa láti sá kíjokíjo rí nígbà kan rí, láti gbọ̀n jìnnìjìnnì nígbà kan rí, ọ̀pọ̀ nínú wa láti sọ gẹ́gẹ́ bí àwọn ọmọ yìí lọ́jọ́ wọn nígbà tí ojú ogun lé, tí ìjì jà tó ń wà lọ́jọ́ omi, tó sọ pé Jésù àwa gbé, torí pé wọ́n ké gbàjarè, ké pe Olúwa. Ọ̀pọ̀ nínú wa la mọ̀ tí ẹ̀rù ń jẹ, ọ̀pọ̀ nínú wa la mọ̀ tí ẹ̀rù ń jẹ. Òní mo fẹ́ fi yé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ̀rù ó ń ṣe ìpín wa o, ìbẹ̀rù kò ń ṣe ìpinnu wa, kò ń ṣe ìpín wa, kò sì ń ṣe ogún ìbí wa nínú Kristi. Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù, kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. Kò yẹ kí onígbàgbọ́ ní nǹkan ṣe pẹ̀lú ìbẹ̀rù. Ìbẹ̀rù ò ń ṣe lára àwọn ìpín tàbí ètò tí Ọlọ́run ní fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́. A máa bẹ̀rẹ̀ nínú ìwé Tímótì kejì orí kìíní ẹsẹ̀ keje yẹn. Tímótì kejì orí kìíní ẹsẹ̀ keje, ẹgbọ́n tí ìwé mọ́ sọ. Ó ní nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù, bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti inú tí ó yè koro. Gbólóhùn àkọ́kọ́ la máa tẹnumọ́ lónìí, apá kejì yẹn ọjọ́ mi nìyẹn bá dé o. Ọlọ́run ní nítorí pé Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. Ìyẹn ni pé ní gbogbo ìgbà tó bá ti rí ara rẹ wípé o wà ní inú ìbẹ̀rù, ẹ̀rù mú ọ, àyà rẹ já, àyà fọ́ ọ, o wà ní pàjáwìrì ọkàn, àyà pa ọ. Gbogbo ìgbà tó bá ti ní ìrírí bẹ́ẹ̀ kò wá látọ̀dọ̀ Ọlọ́run, kò wá látọ̀dọ̀ Ọlọ́run. Kò ń ṣe ìrírí àwọn ọmọ Ọlọ́run tó ń bẹ ní ìjọba Ọlọ́run,
nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. Kí la ń pè ní ẹ̀mí ìbẹ̀rù? Ẹ̀mí ìdè ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìbẹ̀rù a máa múni sínú ìdè. Ó jẹ́ ẹ̀mí tó ń fini sínú ìdè. Ẹ̀mí ìgbèkùn. Ẹ̀mí tí ó kó ọwọ́ kó ẹsẹ̀ tó kó ọkọ̀ tó fi wọ́n sínú ìdè, tó fi wọ́n sínú ìgbèkùn. Gbogbo ẹni tó bá ti gba ìbẹ̀rù láàyè, gbogbo ẹni tó bá ti gba ẹ̀rù láàyè ló ti gba ìdè láàyè. Gbogbo ẹni tó bá ti gba ẹ̀rù láàyè ló ti gba ìgbèkùn láàyè nínú ayé. Ẹ̀mí ìbẹ̀rù ó jẹ́ ẹ̀mí ìgbèkùn. Ẹ̀mí ìbẹ̀rù ó jẹ́ ẹ̀mí ìjìyà. Ẹ̀mí tí ń fòrú ẹ̀mí ẹni. Ẹ̀mí tí ń fini jìyà. Ẹ̀mí tí ń fini jìyà. Ẹ̀mí tí ń pọ́ni lójú gidi gan. Kò kàn ní já ẹ láyà lásán. Kò ní pa láyà nìkan. Yóò tún mú ọ wọnú ìjìyà. Mú ọ wọnú ìpalára àti ìnira tí ó le. Ohun tó ń pè ní ẹ̀mí ìbẹ̀rù nìyẹn. Kí là ń pè ní ẹ̀mí ìbẹ̀rù? Ó jẹ́ ẹ̀mí èṣù. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ọ̀tá ni. Ẹ̀mí èṣù ni. Èṣù tó ń lọ ramúramù, tó ń lọ káàkiri gbogbo àgbáyé, tó ń ṣe bí kìnìún, tó ń pariwo, tó ń pa gbogbo ènìyàn láyà. Òun ló ṣe jẹ́ pé lónìí nítorí àwọn ọmọ ènìyàn máa darí oorun. Ohun tí wọ́n rí náà ń bẹ̀rù. Ohun tí wọ́n rí náà ń mọ̀. Ọlọ́run sì jẹ́ Ọlọ́run àìrí. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ àìrí. Ó jẹ́ ọ̀rọ̀ agbára tí ó gbogbo ayé rọ̀. Ọ̀pọ̀ pàápàá àwọn tó tiẹ̀ ti fàyè wọn fún Jésù tó jó nígbàgbọ́ tí òye tó wà nínú òpè ẹ̀mí kò yé wọn wípé a kì í tẹjú mọ́ ọ̀tá láti borí ọ̀tá. A máa fojú sọ́dọ̀ Ọlọ́run láti borí ọ̀tá ni. A máa kọjú wa sọ́dọ̀ ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti borí ọ̀tá. Ìwọ tó bá ń tẹjú mọ́ ibi láti borí ibi ló ń fún láǹfààní o. Ohun tó bá fẹ́ dà ló máa ń kọjú sí. Ohun tó bá fẹ́ pọ̀ ní agbára nínú ẹ̀ ló máa kọjú sí, ló máa dojú kọ. Bẹ́ẹ̀ ni béèyàn bá ń tẹjú mọ́ ibi lọ́pọ̀lọpọ̀ ìgbà ìta máa rò nìyẹn, ibi yẹn á gborí ẹ̀. Nítorí náà ìwé mọ́tò pé ká tẹjú mọ́ Jésù nìkan. Bẹ́ẹ̀ ni ká tẹjú mọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan. Ó ní ká máa gbójú wo Jésù nìkan, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹni bá fẹ́ borí ọ̀tá á wà lọ́dọ̀ Ọlọ́run. Ẹni bá fẹ́ borí ẹ̀mí kẹ́mí á wà lọ́dọ̀ ẹ̀mí mímọ́. Ẹni bá fẹ́ borí èṣù á wà lọ́dọ̀ ẹni tó dá èṣù, á wà lọ́dọ̀ Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Nítorí náà òye gbọ́dọ̀ yé wa. A gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àṣẹ tí ìwé mọ́ fi fún wa wípé Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. Ní gbogbo ọ̀nà, ní gbogbo àyè má fàyè gba ẹ̀rù. Torí ẹni tó bá ti fàyè gba ẹ̀rù ti dẹrú. Ẹni tó bá ti fàyè gba ẹ̀rù ó ti dẹrú. Bẹ́ẹ̀ ni ó ti bọ́ sábẹ́ ìdè, ó ti bọ́ sábẹ́ ìgbèkùn, àti mú lẹ́rú lọ. Ìmúlẹ́rú ọ̀tá sì le, ó nípọn, ó ń pọ́ni lójú, ó ń fini jìyà. Bẹ́ẹ̀ ni ìmúlẹ́rú ọ̀tá ó gba gbogbo ohun tó ní láárí, gbogbo ohun tó ní làákàyè àti gbogbo ohun tó ní ìtumọ̀ lọ́wọ́ ẹni ni. Bẹ́ẹ̀ ni onígbàgbọ́ gbọ́dọ̀ kọ̀ wípé mi ò fi ọwọ́ sí ẹ̀rù, mi ò fọwọ́ sí ẹ̀mí ìbẹ̀rù, nítorí pé a fún mi ní ẹ̀mí ìbẹ̀rù. Onígbàgbọ́ gbọ́dọ̀ kẹ̀yìn sí gbogbo tó tọmọ́ ẹ̀mí ìbẹ̀rù nínú ayé wọn. Mo fẹ́ ka ọ̀rọ̀ Ọlọ́run ká bẹ̀rẹ̀ láti ìwé Róòmù orí 8 yẹn. Ká rí wípé ẹ̀mí ìbẹ̀rù jẹ́ ẹ̀mí ìdè, ẹ̀mí tí ń fini sínú ìdè. Ẹ wo ìwé Róòmù orí 8, ẹ wo ohun tó sọ. Orí 8 láti ẹsẹ̀ mẹ́rìnlá yẹn, ẹ wo ohun tó sọ. Ó ní wípé nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́. Ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́. Kò fún alẹ́ ẹ̀mí ẹ̀rù. Bó ló ti rẹ́ ẹ̀mí ẹ̀rù? Bó ló ti rẹ́rù? Sọ fẹ́ lẹ́rù kó gbẹ̀rù ẹ̀. Má gba ẹ̀rù láàyè gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ. Kò ń ṣèpín ẹ, kò ń ṣètò Ọlọ́run fún ẹ. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́. Ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa ń fi ké pe Ábà bàbá. Ó ní àwa kò gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́. Ẹrú ló ń sọ kì í, ẹ̀mí ẹrú yẹn náà là ń pè ní ẹ̀mí ẹrù. A gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́. A gba ẹ̀mí ìdè, ẹ̀mí ìgbèkùn láti máa bẹ̀rù mọ́.
onígbàgbọ́ gbọ́dọ̀ bẹ̀rù ohunkóhun mọ́, o lè bẹ̀rù ohunkóhun, o sì gbọ́dọ̀ bẹ̀rù ẹnikẹ́ni. Ẹnìkan ṣoṣo ló lè bẹ̀rù, Ọlọ́run ló dá ayé àti ọ̀run ni o, tó jẹ́ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́, o nìkan ṣoṣo ló gbọ́dọ̀ bẹ̀rù. Yẹn la sì ń pè ní ìbẹ̀rù mímọ́. O gbọ́dọ̀ bẹ̀rù gbogbo ohun tí ọ̀tá bá ń ṣe nínú ayé, ohun tó bá wọ̀ ọ̀tá kó máa ṣe nínú ayé. Bó bá ṣe wù kí ìṣẹ̀lẹ̀ ṣe rí, ìrìn àjò rẹ̀ ṣe rí, má bẹ̀rù rẹ̀. Bí o nípèníjà kan ni àbó onípèníjà mìíràn, má bẹ̀rù. Àfọn láǹfààní àti bẹ̀rù ohunkóhun tó bá dojúkọ nínú ayé tàbí tó dojúkọ, nítorí pé ẹni tó wà nínú rẹ̀ ó tóbi jẹ́ ẹni tó wà nínú ayé lọ. Bẹ́ẹ̀ ni òye gbọ́dọ̀ yí ọ pé ẹni tó ń gbé inú rẹ̀ ó tóbi ju ẹni tó ń gbé inú ayé lọ. Òye gbọ́dọ̀ yí ọ dáadáa. Ẹgbọ́n tó sọ mí, nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pe Ábà bàbá. Ẹ̀mí ìsọdọmọ ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ní sì ń ṣe amọ̀nà gbogbo àwọn èèyàn mímọ́, gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ti fi ayé wọn fún Jésù tó di èèyàn mímọ́ lónìí. Ìwé Jòhánù kínní orí 4 yẹn, ká tún wo yẹn náà, á tún fi yé wa wípé ẹ̀mí ìbẹ̀rù ó jẹ́ ẹ̀mí ìfinijìyà. Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 18, ẹgbọ́n tó tún sọ o, ẹgbọ́n tó sọ ń bí. Ó ní ìbẹ̀rù kò sí nínú ìfẹ́, ṣùgbọ́n ìfẹ́ tí ó pé lé ìbẹ̀rù jáde, nítorí tí ìbẹ̀rù ní ìyà nínú. Ẹni tí ó bẹ̀rù kò pé nínú ìfẹ́. Ìbẹ̀rù ní kíni? Ìyà, odidi ìyà ló ń bẹ́nu ẹ̀. Ìwọ tó bá ti fàyè gba ìbẹ̀rù, ó ti fàyè gba ìṣòro ńlá tó ga jùlọ nìyẹn o. Orúkọ odidi ìyà ni o, odidi ìyà ló ń bẹ nínú ìbẹ̀rù. Ẹ wo Pétérù kínní orí 5 yẹn, Pétérù kínní orí 5 láti ẹsẹ̀ 8 yẹn, ẹ wo ohun tó tún sọ ní. Ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín. Èṣù ń ṣọ̀rẹ́ o. Èṣù ń ṣọ̀rẹ́, ọ̀tá rẹ ni, ọ̀tá mi ni o. Má bá ṣeré o, má bá ṣeré bó ti wò ó kéré tó. Ó ní ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín. Bí kìnìún ti ń ké ramúramù, kí ló dé tó ṣe ń ṣe bí kìnìún tó ń ké? Ẹ̀rù ni ó fẹ́ pa àwọn èèyàn láyà. Ó mọ̀ wípé ẹni tó bá ti gba ẹ̀rù láàyè, ó ti di ẹrú fóun nìyẹn, ó ti mú nìyẹn, yóò dìjẹ. Ìdí tí kìnìún ṣe ń ké ramúramù ni wípé ó máa pa gbogbo àwọn ẹranko tó kù láyà láti lè pa wọn jẹ. Ohun tí ò bá tí ì pa ọ láyà ò lè pa ọ jẹ. Ohun tí ò bá tí ì pa ọ láyà kò lè pa ọ jẹ. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Ó ní ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí yóò pàjẹ kiri. Èṣù ni ẹ ọ̀tá wa. Ó ń bú ramúramù bí kìnìún káàkiri, ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí yóò pàjẹ kiri. Ó ní ẹni tí kí ẹ̀yin kí ó kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́. Kí ẹ̀yin kí ó mọ̀ pé ìyà kan náà ni àwọn ará yín tí ń bẹ nínú ayé ń jẹ. Ó túmọ̀ sí wípé tó bá ní pé ọ̀rọ̀ owó ló ń ṣe ẹ kò ń ṣe ohun titun. Gbogbo onígbàgbọ́ tó ń bẹ láyé ló ní ìdojúkọ nípa owó. Tó bá ní pé àìsàn àìlera kan nínú àgọ́ ara ni, kò ṣe ohun titun. Gbogbo ẹni tó bá wà láyé lónìí ló ní ìrírí àìsàn àìlera kan tàbí òmíràn, kò ń ṣe titun. Inú ayé láti bá, ibẹ̀ náà láti ilẹ̀ sí. Kò sóhun tó lè sọ gẹ́gẹ́ bí ìjìyà rẹ, kò tó yàtọ̀ sí ohun tí àwọn onígbàgbọ́ mìíràn, àwọn ọmọ Ọlọ́run mìíràn, àwọn ènìyàn mímọ́ mìíràn tó ń jìyà nínú ayé. Pé èèyàn ń la ìṣòro kọjá, pé èèyàn ń la ìlà kọjá, èèyàn ní ìpèníjà nínú ayé, èèyàn ní ìdojúkọ nínú ayé, kò túmọ̀ sí wípé kẹ́ni yẹn kó gbé pẹ̀lú ẹ̀rù. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ ó ṣá. Kí ló dé tó yẹ máa ń sọ bẹ́ẹ̀? Wọ́n á ń sọ bẹ́ẹ̀ torí pé bá kú bá là, ẹni tó bá ti fara rẹ̀ sínú ẹ̀rù ti fara rẹ̀ sínú ìdè. Kàkà kí n fira mi sínú ìdè, máa mú òmìnira mi títí ọjọ́ yóò fi pin, títí ọlọ́jọ́ yóò fi dé. Máa di òmìnira mi mú ṣinṣin, máa wà ní àìrékọjá àti ìdúró ṣinṣin. Mi ní fara mi sínú ẹ̀rù. Bí nǹkan bá ń dojúkọ mi, mi ní dojúkọ ara mi. Bí nǹkan bá ń fi mí jìyà, mi ní fara mi jìyà. Débi pé máa fara mi sínú ẹ̀rù, mi lè gba ẹ̀rù láàyè. Bẹ́ẹ̀ ni wọ́n á ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ àṣà ni. Nítorí kí ni wọ́n ti mọ̀ wípé ìgboyà ni ìgbésẹ̀ àkọ́kọ́ sí ìborí. Ẹni tí ó bá fẹ́ borí àkọ́kọ́ ní ìgboyà, ẹni tó bá fẹ́ kọ́kọ́ borí àkọ́kọ́ ní ìgboyà, olùjẹ́pẹ́ ẹni tó bá ní ìgbàgbọ́ lóòótọ́, ìdí ìgboyà la máa ti kọ́kọ́ mọ̀. Ìgbàgbọ́ ó ń farahàn nípa ìgboyà. Nítorí náà ẹ̀mí tọ́lọ́run fi fún wa ó jẹ́ ẹ̀mí mímọ́. Ìwé mọ́ sọ pé nítorí pé Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù láti máa bẹ̀rù, ṣùgbọ́n fún wa ní ẹ̀mí agbára, ẹ̀mí ìfẹ́
àti ọkàn tí ó yè koro. Ẹ̀mí mímọ́ ni ẹ̀mí agbára, ẹ̀mí mímọ́ ni ẹ̀mí ìfẹ́, ẹ̀mí mímọ́ sì ni ẹ̀mí ọkàn tí ó yè koro. Mo fẹ́ kó mọ̀ ohunkóhun tó bá ti fi ọ́ sínú ẹ̀rù ti fi ọ́ sínú ìjìyà o. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn kì í ṣubú, àwọn èèyàn kì í tàṣé, àwọn èèyàn kì í ní ìjákulẹ̀ nítorí pé ogun ló le tó bẹ́ẹ̀, nítorí pé ìpèníjà ló le tó bẹ́ẹ̀, nítorí pé ìpọ́njú ló le tó bẹ́ẹ̀. Irọ́, ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ní ìjákulẹ̀, ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń tàṣé, ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣubú dànù nítorí pé ẹ̀mí ẹ̀rù ó ń bẹ lójú iṣẹ́. Wọ́n ti gba ẹ̀mí ẹ̀rù láàyè. Ó ní bí ẹ̀mí lẹ́rù, ẹ̀rù ó ń ṣe ìrírí nìkan, kò ń ṣe wípé àyà mi ń já nìkan, kò ń ṣe wípé mi lè jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn tó ti la ìjàmbá ọkọ̀ kọjá lóde wípé wọn látìgbà tó ti bọ́ lọ́wọ́ ìjàmbá ọkọ̀ yẹn, tó ti lo àwọn ọjọ́ díẹ̀ nínú ilé ìwòsàn, wọn láwọn ò fẹ́ bára wọn nínú ọkọ̀ mọ́ nítorí ẹ̀rù yẹn ò fi wọ́n lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti ní ìrírí kí ọkọ̀ ojú omi kó ṣe kíni, kí ó mì gbìgbìgbì bí ẹni kó fẹ́ jábọ́ lójijì. Nítorí náà láti ìgbà yẹn wọn láwọn ò lè wọ ọkọ̀ ojú omi mọ́. Wọ́n fira wọn sábẹ́ ìdè, wọ́n fira wọn sábẹ́ òmìnira. Wọ́n gbàgbé wípé ẹni tí ọmọ bá ti sọ di òmìnira, ó di òmìnira ní tòótọ́. Ó gbọ́dọ̀ di òmìnira rẹ mú ní ṣinṣin. Bẹ́ẹ̀ ni òmìnira rẹ àkọ́kọ́ nínú orí ọ̀fẹ́ ìpinnu agbára ìpinnu tó ní ni wípé kí o di ara rẹ mú ní ṣinṣin, wípé kó o wà ní ìdúró ṣinṣin àti àríkọjá, wípé o máa wà ní òmìnira lábẹ́ bó ti kórí. Ohunkóhun ní fi ọ́ sábẹ́ ẹrú, ohunkóhun ní fi ọ́ sínú ìsìnrú, ohunkóhun ní mú ọ lẹ́rú. Pàápàá ìwọ fún ara rẹ ò ní mú ara rẹ lẹ́rú nípa ẹ̀mí ẹ̀rù. Ó ní ẹ̀mí lẹ́rù. Òye gbọ́dọ̀ yé wa. Ẹni tó bá ti gba ẹ̀rù láàyè, ó ti di ẹrú o, ó ti di ẹrú èṣù, ó ti di ẹrú ọ̀tá. Ohun mo ṣe fi hàn wá nínú Bíbélì pé ẹ̀mí ìbẹ̀rù là ń pè ní ẹ̀mí ìdè, ẹ̀mí ìgbèkùn. Òun sì là ń pè ní ẹ̀mí ìjìyà. Òun sì là tún pè ní ẹ̀mí èṣù. Odidi ẹ̀mí ni èṣù sí ni. Òun ló ń ṣàkóso ẹ̀rù nínú ìjọba òkùnkùn. Bẹ́ẹ̀ ni ohun mo ti mọ̀ wípé kì í ṣe wípé ọ̀pọ̀ tó ní ìjákulẹ̀ pàápàá tó wọ́n lè rí ìrètí mọ́ lọ́jọ́ iwájú wọn, tí wọ́n lè rí ìdí tí wọ́n ti lè tẹ̀síwájú tàbí tí wọ́n ti lè gbé ìgbésẹ̀ mìíràn mọ́, tí wọ́n ní ìjákulẹ̀ pàápàá tó ti ń gbà wípé ó pin fáwọn. Ìdí tó ti rí bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe wípé bẹ́ẹ̀ lógún le tó, kì í ṣe pé bẹ́ẹ̀ ni ìṣòro le tó, kì í ṣe pé bẹ́ẹ̀ ni ìpèníjà le tó. Àmọ́ ìdí tó ti ń ṣe bẹ́ẹ̀, tí wọ́n ṣe ń rí bẹ́ẹ̀ nítorí ẹ̀mí ìbẹ̀rù. Tí ìbẹ̀rù bá ti wọnú ọkàn, ìjákulẹ̀ ti wọnú àyànmọ́. Tí ìbẹ̀rù bá ti wọnú ọkàn, ìjákulẹ̀ ó ti wọnú àyànmọ́ wo. Lábẹ́ bó ti kórí, wàá sọ fún ara rẹ wípé Ọlọ́run ò fún mi ní ẹ̀mí ìbẹ̀rù, mi ò ní bẹ̀rù lábẹ́ bó ti kórí. Ẹ já sáré ka orin Dáfídì. Tó mo fẹ́ fi yé wa ohun tó ń ṣẹlẹ̀ nínú ìjọba Ọlọ́run. Àwọn ẹ̀mí wo ló wà ní ìjọba Ọlọ́run yẹn náà? Ìjọba Ọlọ́run tí gbogbo àjọ, àwọn ẹ̀mí wo ló wà ń bẹ̀? Torí agbọ́dọ̀ lè dá yàtọ̀ àwọn ẹ̀mí kẹ̀mí, àwọn ẹ̀mí ọ̀tá, àwọn ẹ̀mí èṣù. Agbọ́dọ̀ lè dá àwọn yàtọ̀. Agbọ́dọ̀ lè mọ̀ ẹ̀mí yàtọ̀. Orí ọ̀fẹ́ ta tún nínú yẹn. Kó má lọ máa gbọ́ràn sí ẹ̀mí ọ̀tá lẹ́nu. Kó má lọ máa gbọ́ràn sí ẹ̀mí èṣù lẹ́nu. Mo fẹ́ fi nǹkan wá nínú ìwé orin Dáfídì yẹn ẹsẹ̀ 23 yẹn. Ohun tí gbogbo á mọ̀ dáadáa ni Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Orin Dáfídì yẹn ẹsẹ̀ 4 nínú orin Dáfídì 23 yẹn ẹsẹ̀ 4 rẹ̀. Ó ní pé bí èmi tilẹ̀ rìn, ohun tó sọ nìyẹn nínú àfonífojì. Ìwọ náà ṣe kájọ kà á papọ̀. Ó ní ní tòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú, bí ìṣòro bá le tó bá ti dojú kú la mọ̀ pé ó ti di agbede méjì ayé àti ọ̀run o. Ìyá mọ̀ pé ojú ogun le. Ohun tí ò bá ti dojú kú kò tí ì le tó bá. Ohun tó bá ti le débi wípé gbogbo ènìyàn ti wò pé ikú rèé, èèyàn ti dé àfonífojì òjìji ikú ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni kò sóhun tó tún le tó kọjá ọ̀rọ̀ ikú. Torí nígbà tí èèyàn bá ti kó ti kọjá lọ, ó ti lọ sọ́dọ̀ ibi tó ti wà. Tó bá ní Jésù á lọ sọ́dọ̀ Ọlọ́run padà, á lọ sọ́dọ̀ Jésù. Tí ò bá ní Jésù á lọ sọ́dọ̀ ibi tí àwọn ẹ̀mí èṣù á lọ sí ọ̀run àpáàdì o. Bẹ́ẹ̀ ohun tó sì máa kọ́kọ́ bá pàdé lọ́run àpáàdì ni ìbẹ̀rù. Ẹ̀rù ló máa kọ́kọ́ bá pàdé kó tó bá ìjìyà pàdé o. Torí pé ẹ̀mí ẹ̀rù gangan, èyí tí a ń pè lẹ́mí èṣù, ó lá kọ́kọ́ farahàn kí ìjìyà tó farahàn. Ẹgbọ́n tó sọ, ó ní nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan.
nítorí tí ìwọ pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Mo pa láṣẹ fún ọ, ò ní bẹ̀rù ibi kan. Ọ̀pọ̀pọ̀ ló sọ lónìí pé pápá àwọn tó ń bẹ ní ilẹ̀ káàrọ̀ òjìrè wípé ogun ti wọ̀lú o. Àwọn agbénipamọ́, àwọn ajínigbé gbogbo ọ̀ ń bẹ lóde o. Èèyàn ò lè lọ rìn àjò, èèyàn ò lè ṣègbà, èèyàn ò lè ṣàwó. Wọ́n bẹ̀ sí ń bẹ̀rù. Wọ́n wá mú kí ìgbésí ayé wọn kí a máa tipasẹ̀ ẹ̀rù àti ìbẹ̀rù darí rẹ̀. Tó bá fẹ́ ṣe ìpinnu, wọ́n á wo òye. Kì í ṣe pé torí pé wọ́n gbóhùn Olúwa, kì í ṣe pé torí pé wọ́n ní ìgbàgbọ́ ní Ọlọ́run, ṣùgbọ́n wọ́n fi ẹ̀rù darí ìgbésí ayé wọn. Wọ́n fi ìbẹ̀rù darí ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ kí inú èṣù máa dùn pé àwọn ti wà nínú ẹ̀rù. Ẹni tó bá sì ti wà nínú ẹ̀rù, tó ti wà nínú ìbẹ̀rù, ó ti wà nínú ìgbèkùn. Bẹ́ẹ̀ ni kò sí bó ṣe lè borí mọ́. Bẹ́ẹ̀ ni àwọn tó bá fẹ́ borí, wọ́n á kẹ̀yìn sí ẹ̀rù, wọ́n á kẹ̀yìn sí ìbẹ̀rù. Wọ́n á sọ fún ara wọn wípé àwọn kò ní bẹ̀rù ibi kan. Ìwọ náà sọ fún ara rẹ níbi tó wà pé mi ò ní bẹ̀rù ibi kan. Èmi kì yóò bẹ̀rù ibi kan. Èmi kì yóò bẹ̀rù ibi kan. Èmi kì yóò bẹ̀rù ibi kan. O gbọ́dọ̀ lè sọ fún ara rẹ bẹ́ẹ̀ lábẹ́ bó ti kọ́ ni pé èmi kì yóò bẹ̀rù ibi kan. A sọ nípa bíborí ẹ̀mí ìbẹ̀rù. Nítorí náà gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ń ṣe ìpinnu. Kì í sáré fi hàn wá nínú ìwé Àìsáyà orí 40:1. Ọlọ́run ṣe ìpinnu láti ran gbogbo àwọn ọmọ rẹ̀ lọ́wọ́. Ìwọ tó bá jẹ́ ọmọ Ọlọ́run, gbà wípé gbogbo ìlérí Ọlọ́run bẹ́ẹ̀ ni àti àmín ni fún ọ. Gbà wípé gbogbo ohun t'Ọlọ́run ti sọ nípa tirẹ̀ gẹ́gẹ́ bí ìlérí, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àti àmín ni fún ọ. Ìwé Àìsáyà orí 40:1 ẹsẹ̀ 10, 11 àti 12. Ẹgbọ́n tó wí. Ó ní ìwọ má bẹ̀rù, nítorí mo wà pẹ̀lú rẹ, má fòyà. Nítorí èmi ni Ọlọ́run rẹ, èmi ó fún ọ ní okun. Nítòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́. Nítòótọ́ èmi ó fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Kíyèsí gbogbo àwọn tí ó bínú sí ọ ní ojú yóò tì, wọn ó sì dààmú. Àṣọra mi yẹn ṣe ṣàmì ẹ̀ dáadáa bí tó bá wà díẹ̀ ń túkà fún ọ. Ó ní kíyèsí gbogbo àwọn tí ó bínú sí ọ ní ojú ó tì, wọn ó sì dààmú. Wọn ó dàbí asán. Àwọn tí ó sì ń bá ọjà yóò ṣègbé. Mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi, gbogbo àwọn tó ń bínú sí ọ, wọ́n á ṣègbé o. Wọ́n á dasán, wọ́n á ṣègbé, wọ́n á dasán, ojú yóò sì tì wọ́n. Wọ́n á dààmú gidigidi, wọ́n á sì ṣègbé. Àwọn tó bá kojú ìjà sí ọ. Kí nìdí? Ọlọ́run ló fẹ́ ràn ọ́ lọ́wọ́. Ó ní o má bẹ̀rù. Ó ní ìwọ wá wọn, ìwọ kì yóò sì rí wọn. Àní àwọn tí ó bá ọjà, àwọn tí ó ń bá ọ jagun yóò dàbí asán àti bí ohun tí kò sí. Ìlérí Olúwa ni. Ó ní má bẹ̀rù. Gbọ́, ó ní ìwọ má bẹ̀rù, nítorí mo wà pẹ̀lú rẹ. Má fòyà, nítorí èmi Ọlọ́run rẹ, èmi ó fún ọ ní okun, èmi ó sì ràn ọ́ lọ́wọ́. Mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi lónìí. Ọlọ́run á fún ọ ní okun. Ọlọ́run á sì ràn ọ́ lọ́wọ́. Ọlọ́run á fún ọ ní okun. Ọlọ́run á sì ràn ọ́ lọ́wọ́. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe ní ìjákulẹ̀, tó ṣe ń tàsé, tó ṣe wò wípé ìrètí pinni wípé wọ́n gba ẹ̀mí ẹ̀rù láàyè. Wọ́n gba ẹ̀mí ẹ̀rù láàyè. Ìwọ gbọ́dọ̀ gba ẹ̀mí ẹ̀rù láàyè. Èmi kì yóò bẹ̀rù ibi kan. Ohun tó máa sọ fún ara rẹ nìyẹn. Kí ló kàn pẹ̀lú ọ̀tá? Kí ló kàn pẹ̀lú ohun tọ́ta ń ṣe? Jẹ́ kó máa ṣe tiẹ̀, wọ́n náà ṣe tiẹ̀. Jẹ́ kí ọ̀tá máa ṣe tiẹ̀, wọ́n náà ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó wà ní ìjọba Ọlọ́run. Ìjọba rẹ jẹ́ ìjọba tí a fi odi iná yíká. Ìjọba tó wà, ìjọba Ọlọ́run, ó jẹ́ ìjọba tó kún fún àwọn áńgẹ́lì alágbára tí Ọlọ́run fi ń ṣẹ̀ṣọ́ lórí gbogbo àwọn ọmọ rẹ̀. Ẹ ká wo ìwé òwe 24 yẹn. Mo fẹ́ fi nǹkan kan wá ẹsẹ̀ 10. Ìwé òwe 24 ẹsẹ̀ 10. Ẹ wo ohun tó sọ. Ó ní bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, agbára rẹ kò tó nǹkan. Kí nìdí tó ń sọ pé agbára rẹ ò tó nǹkan? Nítorí pé ó gba ẹ̀rù láàyè ni. Àwọn tó ń rẹ̀wẹ̀sì lọ́jọ́ ìpọ́njú tó láwọn ò lè ṣe mọ́. Àwọn ò lè lọ mọ́ o. Ó ti sú wọn, ojú ogun lé, wàhálà ti pọ̀ jù nínú ayé igbá kan àwo kan. Ọ̀pọ̀lọpọ̀ á tún wá ṣe ìjàmbá sí ara wọn. Kí nìdí? Wọ́n ń bẹ̀rù ohun tí wọn kò rí. Wọ́n ń bẹ̀rù ọ̀la. Wọ́n gba ẹ̀mí ẹ̀rù láàyè. Wọ́n ń bẹ̀rù pé ohun táwọn ò ní agbára lórí ẹ̀ ó ti pọ̀ ju ohun táwọn lágbára lórí ẹ̀ lọ. Wọ́n ń bẹ̀rù wípé àwọn ní kùdìẹ̀kùdìẹ̀, àwọn ní ìjákulẹ̀ kan láwọn ibì kan, àwọn ní àìlera kan tàbí òmíràn. Ó lè jẹ́ àìlera ní ọ̀rọ̀ owó tàbí ọlá tàbí ipò. Ó lè jẹ́ àìlera wípé mi ní ipò tó, mi ní owó tó, tàbí mi ní ilé ẹ̀kọ́
mi ní ẹ̀kọ́ tó, mi lọ lé ẹ̀kọ́ gíga tó. Ó lè jẹ́ àìlera wípé ta ni bàbá mi nílẹ̀ yìí. Ó lè jẹ́ àìlera wípé àwọn wo làwọn tó bí mi gan, níbo mo ti jáde kò nítumọ̀. Ó lè jẹ́ àìlera kó wo ra rẹ̀ wípé mi ìjámọ̀ nǹkan kan nínú ara. Àìlera ẹ ló máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ kó wọnú irọ́ pípa, kó wọnú olè jíjà, kó wọnú ká máa jini lẹ́sẹ̀, ká máa yanni jẹ. Àìlera ẹ ló máa ń fà á. Ọ̀pọ̀ di apànìyàn lónìí, ọ̀pọ̀ di ọ̀gẹ́rẹ́ ọlọ́ṣà lónìí, nítorí wọ́n wò wípé àìlera kan, àlébù kan wà nínú ara wọn tó fi wọ́n sínú ẹ̀rù. Wọ́n bá mú kíni, wọ́n mú ọ̀rọ̀ ara wọn wípé tẹ́lẹ̀ kọ́ aláṣẹ ló máa ti ara rẹ̀. Wọ́n bá mú ara wọn, wọ́n múra wọn lọ bá èṣù. Èṣù tó ń fi ọ́ jìyà náà ló lọ bá pé kó wá ràn ọ́ lọ́wọ́. A kọ́kọ́ da ayé rẹ̀ ríboríbo náà, a mú ọ dààmú lópin ọjọ́, a wá fi ọ́ sínú ìgbèkùn ayérayé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ èṣù ṣe rí. Ọ̀pọ̀ nínú wọn lónìí tó jẹ́ ẹni bí ẹni ìkà tó lọ bá èṣù dá májẹ̀mú, tó lọ wọnú ìpinnu àti májẹ̀mú pẹ̀lú èṣù. Ẹ̀rù ló fà á, nínú pé wọ́n gba ẹ̀mí ẹ̀rù láàyè, wọ́n gba ẹ̀mí ìbẹ̀rù láàyè. Èṣù yà mú wọn so wípé àwọn ẹran rèé. Ó lè kọ́kọ́ fún wọn lówó fún ìgbà díẹ̀, ó lè kọ́kọ́ fún wọn ní ipò fún ìgbà díẹ̀, ó lè kọ́kọ́ fún wọn ní ọlá fún ìgbà díẹ̀. Ọ̀pọ̀ nítorí ọmọ lọ bá èṣù, á fún ọlọ́mọ fún ìgbà díẹ̀. Ó retí ibi tó ti máa mú wọn tí ó máa ṣí fèrèsé ìjìyà wọn lẹ̀. Torí ìjọ tó bá ti ṣí fèrèsé ìjìyà wọn lẹ̀, kò sí ẹni tá lè gbà wọ́n o. Torí wọ́n ti rìn jìnnà nínú ìbáṣepọ̀ wọn àti èṣù àti ọ̀tá. Èṣù jẹ́ ọ̀tá gbogbo ènìyàn. Kò sí ohun tí èṣù fẹ́ fún ọ tí ò jẹ́ ìgbèkùn o. Kò sí ohun tí èṣù fẹ́ fún ọ tí ò jẹ́ ìjìyà o. Kò sí ohun tí èṣù fẹ́ fún ọ tó jẹ́ wípé ní ìgbẹ̀yìn ọjọ́ ìbámọ̀ èèyàn ó kábàámọ̀ kúrò ń bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni ohun tí ìwé mọ́ sọ yìí o, wípé bí ìwọ bá ṣe kíni, bí o bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, agbára rẹ kò tó nǹkan. Ẹ jẹ́ tún ka ìwé Kọ́ríńtì kejì kí n kà á fún wa. Kọ́ríńtì kejì kó yé wa pé àwọn tí ò gbẹ̀mí ẹ̀rù láàyè, bí wọ́n ti rí ìpọ́njú, bí wọ́n ti rí ìdojúkọ, wọ́n mọ̀ wípé àwọn ò gbọ́dọ̀ bẹ̀rù. Bí mo tilẹ̀ rìn nínú àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Ìlérí àti ìpinnu àrídájú gbogbo nígbàgbọ́ tòótọ́ ni èmi kì yóò bẹ̀rù ibi kan. Torí Ọlọ́run ò fún mi ní ẹ̀mí ẹ̀rù. Kò sí nǹkan kan tó ń bẹnu ayé tó lè mú mi bẹ̀rù. Torí pé ẹni tó ń gbénu mi ju ẹni tó ń gbénu ayé lọ. Ó gbọ́dọ̀ mọ̀ dájú o. Kò ṣe bí ó ṣe lówó tó, kò ṣe bó ṣe nípò tó lọ́lá, ohun bó ṣe ń fi yé wa. Eléyìí ń sọ̀rọ̀ owó o. Olówó lè wà nínú ìdè, ọlọ́rọ̀ lè wà nínú ìdè. Ẹni tó wà ní ipò ààrẹ orílẹ̀-èdè, ààrẹ ìlú, ọba ìlú nínú ara, ó lè wà nínú ìdè. Àìmọye tiẹ̀ ló tiẹ̀ ń bẹ nínú ìdè. Ànílò àti rìn jìnnà, ànílò àti sọ̀rọ̀ jìnnà. Bẹ́ẹ̀ ni, kò ń sọ̀rọ̀ owó, kò ń sọ̀rọ̀ ipò, kò ń sọ̀rọ̀ ohun tí mo ní àti ohun tí mi ní, kò ń sọ̀rọ̀ ibi tí mo ti dé àti ibi tí mi ti dé. Ohun tí ó ní túmọ̀ ni wípé, ohun tó ṣe kókó ni wípé fún gbogbo onígbàgbọ́, àwọn tí Ọlọ́run tó dá ayé àti ọ̀run bẹ nínú wọn nípasẹ̀ agbára ẹ̀mí mímọ́, àwọn tó mọ̀ wípé ẹni tó ń gbénu wọn ju ẹni tó gbénu ayé lọ, ó mọ̀ wípé àwọn ò gbọ́dọ̀ bẹ̀rù ibi kan, àwọn ò gbọ́dọ̀ bẹ̀rù ohun kan. Kò ní í ṣe pẹ̀lú ìdojúkọ, kò ní í ṣe pẹ̀lú ìpèníjà, kò ní í ṣe pẹ̀lú gbogbo tó bá ní ìrírí nínú ayé, àwọn ò gbọ́dọ̀ bẹ̀rù ibi kan. Ìwé Kọ́ríńtì kejì yẹn orí 4 láti ẹsẹ̀ 7. Mo fẹ́ sáré kà á fún wa ìrírí àwọn onígbàgbọ́ rẹ̀. Ó ní ṣùgbọ́n àwa ní ìṣúra yìí nínú ohun èlò amọ̀, kí ọlá ńlá agbára náà kí ó lè ṣe ti Ọlọ́run, kí ó má ti ọ̀dọ̀ wa wá. À ń pọ́n wa lójú ní ìhà gbogbo, ṣùgbọ́n ara kò ní wá. Kí nìdí tára ò ṣe ní wá? Gbọ́dọ̀ ọ̀pọ̀ onígbàgbọ́ ló ní ìpọ́njú. Ọ̀pọ̀ onígbàgbọ́ ni ò lówó bó ṣe kó lówó. Ọ̀pọ̀ onígbàgbọ́ ni ò ní ọlá bó ṣe kó lọ́lá. Ọ̀pọ̀ onígbàgbọ́ ni ò ní ọrọ̀ bó ṣe kó lọ́rọ̀. Wọ́n máa wò wípé ó dẹ̀ ń sọ ìwọ ni kankan. Nítorí pé inú ayé la wà. Nítorí pé ọ̀tá Ọlọ́run ọ̀tá rẹ ni. Nítorí pé ọ̀tá Ọlọ́run èṣù ọ̀tá gbogbo onígbàgbọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń fẹ́ dínà mọ́ onígbàgbọ́. Àmọ́ ìgboyà wa ni wípé a ti borí rẹ̀, àjọ aṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ wa. Bẹ́ẹ̀ ni ìgboyà wa ni wípé kò sí iye ìpọ́njú, kò sí iye ìdojúkọ, kò sí iye ìjìyà tó lè fonígbàgbọ́ sí tàbí olódodo sí. Olódodo náà ni yóò borí. Èṣù máa tẹ́ sí ni, ó ti ń tẹ́ bọ̀ láti ìgbà tí Jésù sì borí rẹ̀, yóò sì máa tẹ́ sí. Bẹ́ẹ̀ ni nítorí náà ẹ̀rù ń bà wá,
a kì í bẹ̀rù ohunkóhun. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń kà á dáadáa sí síwájú. Ó ní à ń pọ́n wa lójú níyà gbogbo ṣùgbọ́n ara kò ní wá. À ń dààmú wa ṣùgbọ́n a kò sọ ìrètí nù. Èṣù gan ló máa ń sún. Tó bá ti sùn fúngbà kan á fi ilẹ̀. Nígbà tó wá dán Jésù tó mófo bọ̀, ìwé mọ́ sọ pé ó fi ilẹ̀ fún sáà kan bó ṣe máa ṣe náà nìyẹn. Òun ló ṣe máa dàbí kó nígbàgbọ́. A rí ìgbà kan gbogbo àkọ́kọ́ á dùn á ṣe dáadáa. Ìgbà mi àtúndé afẹ́fẹ́ mi àtúnfẹ́dé á dàbí pé ó ní ìjàkadì ní bó ṣe ń jàkadì lórí ọjà ló ń jàkadì lórí ìgbéyàwó ló ń jàkadì lórí ọmọ ló ń jàkadì ó gbẹ di ìjàkadì á di dojúkọ wà tún kóná màdúrà wà tún dúró ṣinṣin wà tún máa ṣe ohun tó mọ̀ láti ṣe láti fi fún Olúwa láti fi dojú ìjà kọ ọ̀tá torí tí ò bá dojú ìjà kọ ọ̀tá kì í sá o. Ẹni tó bá kọjú ìjà sí ọ̀tá lọ̀tá máa ń sá fún ó máa kọjú ìjà sí ni. Nítorí pé bí ilé ayé ṣe rí nìyẹn nígbà tí oníbàbá ni wípé ọ̀tá tún gbèsè ẹ̀dẹ́ á dá ṣeré àfọ́ta kò ní fa ìgbà ẹ̀rù torí ẹni tó bá ti fa ìgbà ẹ̀rù ó ti di ẹrú o. Ẹni tó bá ti fa ìgbà ẹ̀rù ó ti bọ́ sínú ìgbèkùn. Ẹni tó bá ti fa ìgbà ẹ̀rù ó ti kọ lẹ́tà sí ìjìyà. Ọlọ́run ò ní jẹ́ àjìyà. Ẹjẹ́ àkàndélẹ̀ ó ní wípé ó ní à ń pọ́n wa lójú níyà gbogbo ṣùgbọ́n ara kò ní wá. À ń dààmú wa ṣùgbọ́n a kò sọ ìrètí nù. À ń ṣe inúnibíni sí wa ṣùgbọ́n a kò kọ̀ wá sílẹ̀. À ń rẹ̀ wá sílẹ̀ ṣùgbọ́n a kò sì pa wá run. Nígbà gbogbo àwa ń ru ikú Jésù Olúwa kiri ní ara wa kí a lè fi ìyè Jésù hàn pẹ̀lú ní ara wa. Kí nìdí? A gbé àgbélébù Jésù hàn. Òun ni àpá wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ àgbélébù Jésù ni àpá wa. Àgbélébù gangan lohun tọ́lọ́run fẹ́ rí lára wa. Ó tí gbogbo àgbáyé gbọ́dọ̀ rí lára wa. Àgbélébù yẹn náà ló ń tú agbára Ọlọ́run jáde nínú ayé wa. Àgbélébù yẹn ló fi hàn wípé a ti bá Ọlọ́run dá májẹ̀mú. A ti kẹ̀yìn sí ayé àti ẹ̀ṣẹ̀ àti gbogbo ohun tó ń bẹ nínú ayé. A ti jẹ́ tọ́lọ́run nìkan kí ìyè agbára ìyè ayérayé Jésù kó lè farahàn nínú wa. Bẹ́ẹ̀ ni àgbélébù tí a gbé òun làpá wa o. Òun ni àpá wa òun ni àpá Jésù Kristi tá a rú káàkiri. Òun ni ìtòye ikú Jésù tá à ń polongo tá a sì ń rù káàkiri. Òun náà òun ló fún wa ní ìgboyà wípé a ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀mí ìbẹ̀rù. A lè bẹ̀rù ohunkóhun tàbí ẹnikẹ́ni. Tó pé ẹni tó ń gbénu wa ó ju ẹni tó ń gbénu ayé lọ. Ẹni tó ń gbénu wa ṣe kíni ó ju ẹni tó ń gbénu ayé lọ. Ẹ wo ìwé oníwàásù yẹn. Mo fẹ́ fi hàn pé bóun la ìpọ́njú kọjá ó sọ pé kò wà lábẹ́ ìbẹ̀rù òun mò ń fi yé wa o. Kí n tó sọ nípa ìjọba Ọlọ́run àwọn ẹ̀mí tí ń ṣàkóso rẹ̀ àti bí a ṣe lè dá ẹ̀mí èṣù ẹ̀mí ìbẹ̀rù mọ̀ kí n tó sọ nípa yẹn ká wá gbàdúrà. Ẹ wo ìwé oníwàásù yẹn kí n fi yé wa oníwàásù orí kejì ẹsẹ̀ mẹ́rìnlá yẹn oníwàásù orí kejì ẹsẹ̀ mẹ́rìnlá ẹgbọ́n tó sọ fún wa ẹgbọ́n tó sọ nínú ayé ni ìrírí gbogbo ènìyàn nínú ayé ni ó ní ọjọ́ àlàáfíà máa yọ̀ ọ̀pọ̀ mọ bó ṣe ń yọ̀ lọ́jọ́ àlàáfíà a máa wojú kókó ṣáá nítorí kò fẹ́ náwó bó o bá náwó wá ná ẹ bó o bá náwó wá ṣe kí ni kò tilẹ̀ ní kọ́lẹ́tà sí ẹ kó tó ná ẹ yóò wá ná ní àágùn yóò ná lájò yóò ná lóhun gbogbo tó ní yóò ná ní àwọn tó fẹ́ràn rẹ tó bẹnu ayé rẹ gan gbà tí ọ̀tá bá gbé iṣẹ́ rẹ̀ dé nítorí náà nígbà àlàáfíà ìwé máa sọ kí ni kó mọ bí a ṣe ń yọ̀ bí a ṣe ń dọ̀wẹ́kẹ̀ bí a ṣe ń ṣe àsè torí pé àsè là ń ṣe ẹ̀rín fún ẹni tó Ọlọ́run bá fún ní ayọ̀ tí ò bá mọ ayọ̀ yọ̀ kò mọ̀re ni gbọ́n tí ìwé máa sọ ní ọjọ́ àlàáfíà máa yọ̀ ní ọjọ́ ìpọ́njú ó ní ronú pé bí Ọlọ́run ti dá èkíní bẹ́ẹ̀ ni ó dá èkejì ní ti ìdí èyí pé kí ènìyàn kí ó má ṣe rí nǹkan tí ó ń bẹ lẹ́yìn rẹ̀ ó túmọ̀ sí wípé tibitire ló ń bẹnu ayé o gbà bí mo ṣe sọ yẹn tibitire ló ń bẹnu ayé ọjọ́ àlàáfíà wà ọjọ́ ìpọ́njú sì wà nítorí náà ó ní lọ́jọ́ àlàáfíà máa yọ̀ lọ́jọ́ ìpọ́njú mọ̀kọ́jọ́ ogun nìyẹn ogun ló dé ogun lé ó gbọ́dọ̀ bá ẹ lákọ akọni ó gbọ́dọ̀ bá ẹ lákọni ó gbọ́dọ̀ máa ronú wípé kò ń ṣohun tí ọkọ̀ yà wá máa pòrórò pé Ọlọ́run ó máa sọ bó ṣe wá jẹ́ mi ó ṣe wá jẹ́ mi kò ṣe wá jẹ́ wọ̀ ta ni kó wá jẹ́ báwọn èèyàn bá rí dojúkọ ṣé kò yẹ kí wọ́n náà rí tiẹ̀ ṣe bó wà nú ayé tí ò máa mí ni òun mí náà
òun mí, òun jẹun, òun ṣègbọ̀nsẹ̀. Báwọn èèyàn bá ní ìrírí kan tàbí méjì nínú ayé, ó yẹ kí wọ́n náà rí tirẹ̀. Gbogbo ènìyàn ló ní ìrírí nínú ayé. Àmọ́ ohun tá à ń sọ ni wípé kò ní í ṣe irú ìpọ́njú tó ń bẹ nínú ayé. Jésù Kristi sọ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, àmọ́ ẹ tújú ká. Tó bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ ni ọ́, gbogbo gbà ló gbọ́dọ̀ máa tújú ká. Wọ́n wà láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run kan lánàá, wọ́n sọ àbọ́sílẹ̀ wọ́n ní ẹ̀rí ayọ̀ yín má pọ̀. Èmi máa ń fihàn láàyọ̀ ni, mo máa ń tújú ká gbogbo gbà. Tó gbẹ̀yìn tó bá tújú ká ti ṣẹ́gun ayé, ó ti ṣẹ́gun ayé. Èmi mọ̀ nípa ká máa fòró, ká máa wá ojú ro bí ẹni tó ti fòró ẹ̀mí ẹ̀, bí ẹni tí ìrètí pin fún. Èmi ò mọ̀ nípa yẹn o, èmi ò mọ̀ báwọn ẹ̀ ṣe ń ṣe yẹn. Àwọn tí ò gbọ́ Ọlọ́run gbọ́, tí ò gbọ́ Ọlọ́run gbọ́ lọ́ máa fojú ro bí ẹni tí ẹ̀mí wọn ti pin o, bí ẹni tí ìrètí ti pin fún. Irọ́! Èmi tí mo ní ìrètí ògo, èmi tí mo mọ ẹni tó ń bẹ nínú mi tó kọjá ẹni tó bẹnu ayé lọ, èmi tí mo mọ̀ yìí pé kò sóhun tọ́lọ́run ò lè ṣe, èmi mọ̀ pé bí èèyàn bá kọ̀ mí sílẹ̀ Ọlọ́run ò lè kọ̀ mí sílẹ̀, èmi mọ̀ pé kò sóhun tí mo fẹ́ tọ́lọ́run ò lè ṣe fún mi. Èmi mọ̀ pé Ọlọ́run sọ fún mi pé kí n má bẹ̀rù, kí n má fòyà, òun ó fún mi ní okun, òun ó sì ràn mí lọ́wọ́. Mo mọ̀ bẹ́ẹ̀, mo mọ̀ dájúdájú bẹ́ẹ̀ pé gbogbo ìlérí tó ṣe fún mi bẹ́ẹ̀ ni àti àmì ní gbogbo rẹ̀. Kí ló ti mì ní tújúká? Jésù Kristi wípé ẹ tújúká, mo ti ṣẹ́gun ayé. Ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn, mo gbàgbọ́ gidi ni. Ó ní kí n tújúká. Kí ló ti máa fojú ro? Àwọn tó ń fojú ro, àwọn tó fira wọn sábẹ́ ìdè ni o. Àwọn tó ń fojú ro, àwọn tó fira wọn sábẹ́ ẹ̀rù ni. Ó lè jẹ́ pé àti mówó jáde iṣẹ́ ni, àti fi fún Ọlọ́run iṣẹ́ ni, àti ṣe fún àwọn ènìyàn tó ń bẹ láyé wọn iṣẹ́ ni, nítorí pé wọ́n wà ní ẹ̀rù. Ó ní ẹni tó bá háwọ́ sí kìkì àìní, kí ló tó ṣe háwọ́? Torí pé ó wò wípé ọ̀làlédè kò má rówó náà, ọ̀làlédè kó di bá kó dà o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn náà lọ́la máa ń dé, ló ń dé pẹ̀lú ìjìyà, ló ń dé pẹ̀lú ìṣòro, nítorí pé wọ́n gbọ́ Ọlọ́run gbọ́. Tí ọ̀tá bá ti bá ẹ̀rù lára rẹ̀, tó rí ọ nínú ẹ̀rù pé òun bẹ̀rù, yóò fi ọ sábẹ́ ìṣòro ni o, yóò fi ọ sábẹ́ ìṣòro ni. Mo fẹ́ fi yà wípé Ọlọ́run ti pinnu wípé kò sí bí ìṣòro ṣe lè le tó, bí ogun ṣe lè le tó, bí a bá tilẹ̀ bára wa nínú àfonífojì ikú, ó ní àgbọ̀dọ̀ bẹ̀rù ibi kan, nítorí pé òun wà pẹ̀lú wa, ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀, ó ń tù wá nínú. Ó ti ṣe ìpinnu láti ràn wá lọ́wọ́. Báwo la ṣe máa dá ẹ̀mí ẹ̀rù mọ̀? Báwo la ṣe ń dá ẹ̀mí mọ̀? Àwọn ẹ̀mí a máa lórúkọ. Ọ̀nà kan tá a fi ń dá àwọn ẹ̀mí mọ̀ nìyẹn. Àwọn ẹ̀mí wọn a máa ní ìṣe ohun tó ń ṣe, bó ṣe ń ṣe nínú ayé. Bí a ṣe ń dá ẹ̀mí mọ̀ nìyẹn. Òun ni tó bá ti wà nínú ẹ̀rù, ẹ̀mí ẹ̀rù ni. Tó bá wà nínú ìfòyà, ẹ̀mí ẹ̀rù ni. Bẹ́ẹ̀ ni bí a bá rí ẹlòmíì tí ò lè wí, tí ò lè sọ, tí ò lè gbọ́ràn, á ní ẹ̀mí odi nìyẹn. Ẹ̀mí tí ò jẹ́ kéèyàn lè gbọ́ràn, ẹ̀mí odi ni. Ẹ̀mí tí ò jẹ́ kéèyàn lè sọ̀rọ̀, ẹ̀mí odi ni. Tí ò jẹ́ kéèyàn lè gbọ́ràn, kéèyàn lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìṣe wọn a máa mọ ẹ̀mí nípa ìṣe wọn. A tún máa mọ ẹ̀mí nípa ìfarahàn wọn, wípé kí ló ń farahàn, kí ni ìfarahàn wọn ṣe, kí ni ìfarahàn wọn tọ́ka sí. A máa mọ àwọn ẹ̀mí bẹ́ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe fi yé wa, mo fẹ́ ka ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 3 àkọ́kọ́ àbí 4 àkọ́kọ́ yẹn, kí n sáré kà fún wa kí n tó sọ nípa àwọn ẹ̀mí, ìpele ẹ̀mí 3 tó ń bẹ nínú ìjọba Ọlọ́run. Wípé ẹ̀mí tí ò bá ti sí nínú ìjọba Ọlọ́run, ẹ̀mí èṣù ni, ẹ̀mí ọ̀tá ni. Ó yẹ kó kẹ̀yìn sí, ó yẹ kó lòdì sí ni, ó yẹ kó lé jáde ní, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa pé ká lé gbogbo ẹ̀mí òkùnkùn jáde. Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 3 4 àkọ́kọ́, ó ní olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòólì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Èyí ni ẹ ó fi mọ ẹ̀mí Ọlọ́run. Gbogbo ẹ̀mí tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú ara ti Ọlọ́run ni. Gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú ara kì í ṣe ti Ọlọ́run. Èyí sì ni ẹ̀mí aṣòdì sí Kristi náà, tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀, àti nísinsìnyí ó sì ti dé sínú ayé. Ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin sì ti ṣẹ́gun wọn. Nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Tó dá ọ lójú, tó gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ń bẹ nínú rẹ̀ tó bá jẹ́ gbàgbọ́ ní ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Ó gbọ́dọ̀ mọ̀ dájúdájú. Nítorí náà o nídìí tó ṣe máa gba ẹ̀rù láàyè. O nídìí tó ṣe máa gba ẹ̀mí ìbẹ̀rù láàyè. Nítorí ẹ̀mí ìbẹ̀rù jẹ́ ẹ̀mí ìdè. Ó jẹ́ ẹ̀mí ìgbèkùn, ó sì jẹ́ ẹ̀mí ìfinijì, ẹ̀mí ìpọ́njú. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ lòdì sí, o gbọ́dọ̀ kẹ̀yìn sí. Ìpele ẹ̀mí 3, ó ní ká máa dán ẹ̀mí wò, ká mọ irú ẹ̀mí tó ń ṣiṣẹ́ o, ká máa mọ̀ wọ́n, ká gbogbo ẹ̀mí ni ká dánwò, ká lè mọ̀ wípé ṣé ẹ̀mí Ọlọ́run lélẹ̀ àbí ẹ̀mí ọ̀tá ni. Ìpele ẹ̀mí 3 ló ń bẹ nínú ìjọba Ọlọ́run tàwa. Ìjọba ìmọ́lẹ̀,
ìjọba agbára tá a wà ìpele ẹ̀mí mẹ́ta ni ìpele àkọ́kọ́ ni ìpele mẹ́ta lọ́kan ẹ̀mí kan náà ni wọ́n èyí tí ẹ̀mí mímọ́ ń ṣe ojú fún ẹ̀mí mímọ́ ó jẹ́ aṣojú fún Ọlọ́run Baba aṣojú fún Ọlọ́run Ọmọ àti ara rẹ̀ pàápàá Ọlọ́run ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni ìpele kan nìyẹn ìpele kejì ni àwọn tí a ń pè ní àwọn ẹ̀mí tí ń jíṣẹ́ fún Ọlọ́run àwọn là ń pè ní áńgẹ́lì àwọn ẹ̀mí àìrí tí a ti yàn láti jíṣẹ́ fún gbogbo àwọn tí ó jẹ́ ajogún ìgbàlà àwọn tí a pè ní onígbàgbọ́ nínú Kristi Jésù ẹ̀mí kẹta sì ní ẹ̀mí ẹni tí a rà padà ẹ̀mí ìwọ tí a ti rà padà àti ẹ̀mí èmi náà tí a rà padà ìpele ẹ̀mí mẹ́ta tó ń bẹ nínú ìjọba Ọlọ́run yẹn àwọn ẹ̀mí tó bá ti lòdì sí èyí àwọn ẹ̀mí ọ̀tá ni ẹ̀mí òkùnkùn ni wọ́n ẹ̀mí èṣù ni wọ́n ó gbọ́dọ̀ lòdì sí wọn ó sì gbọ́dọ̀ lé wọn jáde kí ni ọ̀nà tí a fi ń lé wọn jáde torí ó yẹ kó yí wa pé nípa ẹ̀mí mọ́ ni a fi ń darí la fi ń ṣe àmọ̀nà gbogbo ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe kà níwèé Róòmù orí 8 láti ẹsẹ̀ 14 sí 19 yẹn nípa ẹ̀mọ́ la fi ń darí wa o Ọlọ́run fún wa ní ẹ̀mí ìdè kò fún wa ní ẹ̀mí ẹrú o láti máa bẹ̀rù ẹ̀mí mọ́ ẹ̀mí ìsọ̀rọ̀mọ́ ló fi fún wa òun náà ló sọ nínú ibi tá a ti bẹ̀rẹ̀ ìwé Tímótì 2 orí 1 ẹsẹ̀ 7 yẹn wípé Ọlọ́run fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ẹ̀mí agbára ẹ̀mí ìfẹ́ àti ọkàn tí ó yè kúrò báwo la ṣe borí ẹ̀mí ìbẹ̀rù ká lè lọ gbàdúrà yìí mo fẹ́ ka ìwé Máàkù mi kà á ní ìsìn àkọ́kọ́ mo fẹ́ kà á ń sìn ìwé Máàkù orí mẹ́rìndínlógún yẹn ẹsẹ̀ 17 ẹ gbọ́ báyìí ni a ṣe yanjú tí a sì ń borí gbogbo àwọn ẹ̀mí tí ò ń ṣe ti Ọlọ́run tó bá ti jẹ́ ẹ̀mí tí ò ń ṣe ti Ọlọ́run òun ló àwọn nǹkan tó rọrùn jù fún onígbàgbọ́ láti ṣe nìyẹn o nílò àti fàyè gbà wọ́n rárá o nílò àti fàyè gbà wọ́n rárá o nílò àti máa wò wípé bí a kò fi wọ́n lẹ̀kan máa má fàyè gbọ̀tá o yóò má sọ pé ògbọ́dọ̀ fàyè gbọ̀tá o má fàyè gbọ̀tá o Ọlọ́run ò ní já bọ́ sí nídìí o bẹ́ẹ̀ ni ẹgbọ́n tí wèé mọ́ sọ níwèé Máàkù orí 16 yẹn ẹsẹ̀ 17 sí 18 ní àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi ni wọn ó máa lé àwọn ẹ̀mí èṣù jáde wọn ó sì máa fi èdè tútù sọ̀rọ̀ wọn ó sì máa gbé ejò lọ́wọ́ bí wọ́n bá sì mú ohunkóhun tí ó ní oró kì yóò pa wọ́n lára rárá wọn ó gbé ọwọ́ lé àwọn olókùn ara wọn yóò dá kẹ́rọ́rì ọ̀fẹ́ gbà wá tẹ́ àmọ́ Jésù tá à ń tẹ̀lé Jésù orí ọ̀fẹ́ tó lágbára ni àwa la fún lórí ọ̀fẹ́ àṣẹ àti agbára láti lé ẹ̀mí òkùnkùn jáde ní orúkọ Jésù orúkọ tó lágbára orúkọ tí gbogbo ayé gbọ́ tó sì ń wárìrì bẹ́ẹ̀ ni orúkọ tó ga ju gbogbo orúkọ lọ bẹ́ẹ̀ ni nítorí náà báwo ló ṣe máa borí ẹ̀mí èṣù tí à ń pè ní ẹ̀mí ẹ̀rù yìí ẹ̀mí ìdè yìí ẹ̀mí ìjìyà yìí ó máa lé jáde ni o ò ní fàyè bá ibikíbi tó bá ti rí máa lé jáde ní orúkọ Jésù ó máa lé wọn jáde tó bá sì ti lé wọn jáde wọn á gbọ́dọ̀ sí ẹlẹ́nu wọn á jáde tètè wọn á sá tètè kò sígbà tó orúkọ Jésù láti lé ẹ̀mí èṣù jáde tí wọ́n ní dẹ́ lóhùn o nílò àti sọ́lẹ̀ méje o kì í ṣe kó máa sọ kó ń sọ́lẹ̀ mẹ́wàá irọ́ o tó bá ti orúkọ Jésù tó sì ti pàṣẹ fún wọn láti jáde lọ wọn ò ní ṣe mìíràn wọn ò lóhùn mìíràn tí wọ́n á ṣe ju pé kí ni kó jáde lọ tó pé Jésù ti borí wọn o ó ti borí wọn ti borí èṣù bàbá wọn ó sì borí gbogbo wọn níwọ̀n gbà tí wọ́n bá gbọ́ orúkọ Jésù lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á jáde lọ pàápàá tó bá jẹ́ onígbàgbọ́ ẹni ìràpadà mo fẹ́ ká gbàdúrà lórí tata dé yìí mo fẹ́ ká gbàdúrà ṣùgbọ́n ká tó gbàdúrà ìwọ tó ń gbọ́ mi ò tí ì fàyè rẹ fún Jésù àǹfààní rèé fàyè rẹ fún Jésù ọ̀la lè pẹ́ jù ọ̀tá lè borí rẹ yóò sì máa borí rẹ lọ tó o bá tì í ní Jésù tó o bá ní Jésù ọ̀rọ̀ àpáàdì ló fi ń ṣeré yẹn mo fẹ́ kó o ronúpìwàdà lónìí kó o wò wípé ìjọ́ wo ló fẹ́ jẹ́rú dà ìjọ́ wo ló fẹ́ wà ní ìgbèkùn dà ìjọ́ wo ló fẹ́ wà ní ìpọ́njú àti ìjìyà ọ̀tá dà ẹni tó bá jọmọ Ọlọ́run bó bá tẹ̀rí ìpọ́njú ó mọ̀ pọ̀ ti borí ayé yóò sì ṣẹ́gun ni ọ̀tá ò lè ṣẹ́gun ọmọ Ọlọ́run ló ń ṣẹ́gun ní gbogbo gbà òun la ṣe ń lọ láti ní ìṣẹ́gun dé ìṣẹ́gun bẹ́ẹ̀ ni ó fẹ́ kó gbàdúrà ìrònúpadà yìí tẹ̀lé mi tó bá pẹ́ lóòótọ́ ló ti tó àtìwáyé rẹ̀ fún Jésù ó lè wà lórí ìkùnrin àbí kó súnmọ́ bí kó gbé ìgbésẹ̀ kan tó tọmọ́ ìgbésẹ̀ gbàgbọ́ sọ fún Ọlọ́run pẹ̀lú àdúrà ìrònúpadà yìí sọ tẹ̀lé mi wípé lórúkọ Jésù Kristi Ọlọ́run mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lénìí dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí mo gbàgbọ́ lóòótọ́ Jésù Kristi wípé o wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn o sì jíǹde ní ọjọ́ kẹta
ó wá gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá ibẹ̀ ló wà báyìí láti máa ṣùgbọ́n fún gbogbo wa. Kọ orúkọ mi sínú ìwé yìí, mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa mi àti olùgbàlà mi. Mo ṣetán àti máa tẹ̀lé ọ, láti máa tẹ̀lé ọ pẹ̀lú gbogbo ayé mi. Sọ mi di àtúnbí wọnú ọkàn mi lọ. Mo kẹ̀yìn sẹ́ṣù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sínú ayé yìí. Láti òní lọ mo di ẹ̀dá titun, mo di àtúnbí ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Ìwọ tó bá ti gbàdúrà yẹn mo kí ọ kú oríire o. Mo gbàdúrà fún adarí gbogbo ẹ̀ṣẹ̀ lọ jì ọ́. Ohun àdìọ́ ti kọjá lọ, ohun gbogbo ti di titun. Mo pàṣẹ sínú ayé rẹ gbogbo ìjìyà ìpọ́njú tó lè wà nínú ayé rẹ tàbí àìlera tó wà nínú ayé rẹ lórúkọ Jésù kó dohun ìgbàgbé kó fi ayé rẹ sílẹ̀. Bọ́ sínú ayé olùgbàlà, bọ́ sínú ayé titun àti ọ̀run titun. Bẹ́ẹ̀ ni ó sì kò yí padà lórúkọ Jésù Kristi olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Mo fẹ́ kó sáré ṣe gbólóhùn àdúrà yìí wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ibi tí a fi ẹ̀rù bí sínú ayé mi lórúkọ Jésù Ọlọ́run fagilé. Gbogbo àwọn ìjìyà ìpọ́njú ìṣẹ̀lẹ̀ ibi tí a fi ẹ̀rù bí sínú ayé mi, tí a fi ìbẹ̀rù bí sínú ayé mi, tèmi náà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀tá láti fi ẹ̀rù bí lórúkọ Jésù fagilé 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 kó yí padà, fagilé kó yí padà, fagilé kó yí padà. Ìṣẹ̀lẹ̀ aburú ìṣẹ̀lẹ̀ ibi tí ẹ̀rù ti bí, tí ẹ̀rù pọ̀ọ́lẹ̀, tí ìbẹ̀rù ti bí, tí ìbẹ̀rù pọ̀ọ́lẹ̀ sínú ayé mi, sínú àyẹ̀mọ́ mi, tí orí ètò ìṣúná owó mi, tí ọjọ́ iwájú mi, tí ìdáwọ́lé mi, làbílẹ̀ àkàtà sínú ìṣeré mi. Olúwa fagilé fagilé yípadà, fagilé yípadà, fagilé yípadà, fagilé yípadà, fagilé yípadà. Jésù olúwa wa. Àmín. Gba eléyìí náà gbà sí, torí pé bí a ṣe ń borí ẹ̀mí èṣù, ẹ̀mí ìbẹ̀rù ni pé ká lè jáde. Ó máa gbàdúrà ní orúkọ Jésù, ó máa pariwo ní ó máa pariwo. Ó yá bí a kò sọ báyìí, sọ pé Ọlọ́run bàbá mi o, sọ pé Ọlọ́run ẹlẹ́dàá mi o, sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi mo lé ẹ̀mí ẹ̀rù jáde lórí mi, lórí ilé mi, lórí aya, lórí ọmọ, lórí ọkọ. Mo lé ẹ̀mí ẹ̀rù jáde, mo lé gbogbo ẹ̀mí ìbẹ̀rù jáde, gbogbo ẹ̀mí ìbẹ̀rù tó jókòó tì mí, gbogbo ẹ̀mí ìbẹ̀rù tó kọ́lé tì mí, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde. Mo lé yín jáde, ẹ jáde náà. Ṣalabalakataba lórúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Jẹ́ ká mi ẹ̀ kó lárin dáadáa lórúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Mo gbàdúrà fún ọ, mo sì sọ tẹ́lẹ̀ jáde sínú ayé rẹ. Gbogbo ìṣẹ̀lẹ̀ ibi, ìṣẹ̀lẹ̀ ìdààmú, ìṣẹ̀lẹ̀ ìporúwọ́kàn, gbogbo ìṣẹ̀lẹ̀ ibi tí ẹ̀mí ìbẹ̀rù ti bínú ayé rẹ lórúkọ Jésù olúwa fagilé. Ó yí padà, ó fagilé, ó yí padà, ó fagilé, ó yí padà. Ìwọ tí ẹ̀mí ìbẹ̀rù ti kọ́lé tì, tó ti jókòó tì, ìwọ tí ẹ̀mí ìbẹ̀rù ń ṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí, ìwọ tó jẹ́ pé àìsàn tó ń ṣe ọ́ ẹ̀mí ìbẹ̀rù ló bí, ìpọ́njú tó ń rí ẹ̀mí ìbẹ̀rù ló bí, ìyà tó ń rí ẹ̀mí ìbẹ̀rù ló bí. Gbọ́ ohùn Olúwa lẹ́nu mi, bàrílíà kábílíà kàtà. Ó yá ìwọ ẹ̀mí ìbẹ̀rù yẹn jáde, jáde, jáde lọ. Láti òní lọ di òmìnira nínú Kristi Jésù, ó di òmìnira nínú Kristi Jésù, ó di òmìnira. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà lórúkọ Jésù Kristi olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àmín. Àwa tí a bá lórí ọ̀fẹ́ àti fi nǹkan lẹ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọrẹ wa, gẹ́gẹ́ bí ohun ìní wa tá fẹ́ fi bu ọlá fún Ọlọ́run, kí iṣẹ́ ìránṣẹ́ kó máa tẹ̀síwájú, kó lè máa bá wa lórí gbogbo ìgbà, ká lè máa bá a pàdé, ká lè máa jèrè nínú iṣẹ́ ìránṣẹ́ gbogbo wa. Mo fẹ́ súre fún gbogbo ènìyàn bá a ṣe máa ṣe wà lórí pẹpẹ báyìí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Gbogbo àwa tá a bá ti ń gbọ́ àwọn ọmọ bá ṣe ń ṣe, o fẹ́ fún Olúwa ní ìdámẹ́wàá ní ọrẹ Olúwa ní ọrẹ ọjọ́ ìsinmi ni, o fẹ́ rúbọ ni, o fẹ́ ru ọbọ pẹ́ gidi, o fẹ́ fún Ọlọ́run tí ó ná ẹni kan gẹ́gẹ́ bí Dáfídì, ó mọ iyọ̀ Ọlọ́run fẹ́ fi fún Olúwa. Àwọn fẹ́ máa darapọ̀ mọ́ àwọn tó ń ṣe fún Olúwa lóòrèkóòrè, lọ́sọ̀ọ̀sẹ̀, oṣooṣù, ọdọọdún lórí òkè yìí, wípé mo fẹ́ràn ohun tọ́lọ́run ń ṣe lórí òkè yìí, mo sì fẹ́ máa fi ìṣúra mi lélẹ̀ ní gbogbo ìgbà kí iṣẹ́ ìránṣẹ́ kó lè máa tẹ̀síwájú, kí lè máa fi máa mú kí àwọn èèyàn ṣe Ọlọ́run kó máa ní ìdùnnú láti máa ṣiṣẹ́ Olúwa. Mo fẹ́ súre fún ọ lórúkọ Jésù. Olúwa kó tẹ́wọ́ gbà ọ́, kó tẹ́wọ́ gba ọrẹ rẹ. Ọrẹ wòlíì ni, ìdámẹ́wàá ni, ọrẹ ọjọ́ Olúwa ni, ọrẹ ìdúpẹ́ ni, ọrẹ ẹbọ sísun ni, ohunkóhun tó bá fi lẹ̀ lórí òkè níwájú Olúwa, mo pa láṣẹ kó fọhùn fún ọ, kó fọhùn ṣe rere. Mo sọ ọ́ di kọ́kọ́rọ́, mo fi ṣílẹ̀kùn ìyanu fún ọ. Mo sọ gbogbo ọ̀rọ̀ rẹ di kọ́kọ́rọ́, mo fi ṣílẹ̀kùn ìyanu fún ọ. Ó yá lọ ṣe rere kọjá bó ṣe lérò lọ, lọ ṣe rere kọjá bó ṣe lérò lọ, lọ ṣe rere
kọjá bó ṣe lérò lọ bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín. Mo súre fún gbogbo ènìyàn ọ̀sẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ gbogbo àjàgà yóò já dànù mo pa láṣẹ ẹnikẹ́ni ò ní mú wa sínú ẹrú ohunkóhun ò ní mú wa bẹ̀rù mọ́ mo pa láṣẹ ẹ̀mí mọ́ ẹ̀mí ìgboyà ẹ̀mí agbára ẹ̀mí ìfẹ́ ẹ̀mí ọkàn tó yè kúrò kó bò wá mọ́lẹ̀ kó darí wa kó ṣamọ̀nà wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run lọ́sẹ̀ yìí lóṣì jálẹ̀ ọjọ́ ayé wa mo pa láṣẹ kẹlọ kéré òwúrere kéré òwúrere bẹ́ẹ̀ ni ó sì kó ìpadà yóò dára fún wa bẹ́ẹ̀ ni ó sì kó ìpadà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ dákun wa lónìí á pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run lápapọ̀ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀ mọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti sìn lọ àti láéláé àmín 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 lórúkọ Jésù àmín. Yóò dára fún wa títí ọ̀sẹ̀ tó ń bọ̀ lérè lọ.